Aunty Deola, mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mo ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand? Sim tí ẹ pé mo tún lè fi reach wọn, ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà. Àwọn àmì àtàwọn Boko Haram. Area bí tí mo dẹ̀ ń gbé ní ọlọ́ngbọ́n ló yọ mí, pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ̀ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. The only prayer tí mo fẹ́ ní pé kí n sọ fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here like iṣẹ́ bí tí mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí bá ní kí n reach wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà wọn bá wọn bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé. Ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́? Hello Aunty Deola, kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní passport tí mo lè fi rìnà kò sí náà wà mí ní. Kò sí èmi kankan tí mo lè fi rìnà wọ́n máa gbé mi. Wọ́n máa gbé ẹ. Tí ẹ lè ráyè rẹ̀. Ok, ẹ dúró mo ti fẹ́ lọ sórí set. Wọ́n ń pè mí mo ti fẹ́ lọ sórí set ẹ jọ̀ọ́ máa pè yín padà lálẹ́ ẹjọ́ gbé call mi ó wà very important ẹ jọ̀ọ́ so that ká lè jọ jókòó ká jọ sọ ẹ jọ̀ọ́ torí mọ́mì ẹ mú ṣọ̀pẹ́ yín ò fẹ́ kí ìyá yín kú lójijì àbí. Ìfẹ́ náà ni ṣe mi tí ẹ ti fẹ́ kí wọ́n mọ̀ bí àkọ́kọ́ ń ṣẹlẹ̀ sí because ó kàn máa sunkún sí mi lọ́rùn ni. Ok, máa pè yín padà wọ́n ti ń pè mí lórí set. Mo ti rí ṣọ̀pọ̀ mi tí ìfẹ́ kan gbọ́ nǹkan kan nípa mi báyìí. Ó dà máa pè yín padà ẹ jẹ́ kí n sáré lọ ṣiṣẹ́ wọ́n ti ń dúró dè mí máa pè yín padà ṣẹ gbọ́ ẹ jẹ́ gbé call mi mo fọlọ́run bá bẹ̀ yẹn jọ ṣẹ gbọ́. Aunty Deola ṣe ń gbọ́ mi. Ẹ pẹ̀lẹ́ ẹ má bínú mo wà lẹ́nu iṣẹ́ látẹ̀kan ni sorry. Mo ń sọ wípé tá bá wá ọ̀nà tẹ máa fi wálé ńkọ́ kí la lè ṣe. Nǹkan ló ṣẹlẹ̀ ní wípé ṣẹ́rí ọdún náà nísìnyí tí bá máa wálé bí ní ìwé tí màá fi rìn lọ́nà. Ṣé understand? Okay. Mi ní ìwé tí màá fi rìn. Nọ́mbà 2 owó tí màá ti fi wálé. Ìgbà tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣé kò sí báwọn tí ò ní ìwé bọ́n ṣe ń rìn ni? Kò sẹ́ni tó máa rìn lọ tí ò ní níwèé Deola. Àwọn ọmọ Nàìjíríà tó wà ní kọ́sọ́dì àwọn pípọ̀ yìí wọ́n lé ní 500. Wọ́n fi báwọn lè bọ̀ sọ́nà láì níwèé. But my wọ́n dẹ̀ ti gbé ìwọ̀n kí n fi wọn lò. Ẹ̀wọ̀n ló máa tìyàn mọ́. But my thing is, kí ló dé tí ẹ ṣe jẹ́ kí mọ́mì tiẹ̀ láì dà? Bó tiẹ̀ jádùúrà lásán ló ń gbà fún yín. Kódà. Hello? Hello, mo ń gbọ́ yín. Ṣé mọ́mì ṣẹ̀yìn ni? Ṣé ń bínú sí wọn ni? Ṣé ń bá wọn jà ni? Mi ì bá wọn jà. Ẹ̀nà tó wáyé pé tí ìwọ́n wà lọ́wọ́ mi tí mo ti lè fi bá wọn sọ̀rọ̀ wọn máa ti tó bá wọn sọ̀rọ̀. Wọ́n ní sìn ó ti pẹ́ gan-an àti tó bá wọn sọ̀rọ̀ wọ́n sì gan mi mọ bí mo fẹ́ ṣe. Bọ́ ṣebí sim kan ni mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Aunty Deola. Mi ò ní kọ́ńtàtì kankan lọ́wọ́. Eléyìí sì ni ó sì ní. Ṣé understand? Ipò ẹni tó fún mi nísìnyí for the main time ni because ọmọ ìlú yìí lòun. Ṣé understand? Ọmọ ìlú yìí lòun because èmi ò ní NIN ìlú tí mo lè fi ṣe sim tọ̀dọ̀ mi.
tí mo lè fi ra sí. ọjọ́ wo lẹ ti bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn? ọjọ́ wo? Ó ti pẹ́ o. Ṣé ti máa fún yín ní nọ́mbà wọn, ṣé máa pè wọ́n? Mi ní parọ́ fún yín bí mo bí because mo bí mo wọ́n máa ké ni wọ́n máa ké lórí fóònù. Bí ìdẹ̀fẹ́ ṣe ló pè mí báyìí kíkan yọ sí wọn lójijì. Màmá yìí pé mo ti rí wọn face to face. Bọ́lísì tí mi ti bí àti wálé. Mo máa wà bí níwàábì láti fi bá wọn sọ̀rọ̀ pé wọ́n máa kí máa ṣe gbogbo kan bẹ́ẹ̀ ṣe understand. Ìfẹ́. Ṣé ẹ pé àwọn ọmọ yín ń kọ́? Ṣé ń pè àwọn? Kò sí mo ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀. So ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ in 4 years? Kọ́ńtàkì family kankan mi ìbíṣẹ́ lùpọ̀lì kò sẹ́yìn ọkàn tí mo fẹ́ bá sọ̀rọ̀. Mi ò ní sí ìtumọ̀ bí bá ń bọ̀ mi ní kọ́ńtàkì lùpọ̀lì. Kí lẹ wá fẹ́ ká ṣe báyìí? Ṣé mọ̀ pé àwọn èèyàn ti ń drag mọ́mì yín gan o, wọ́n ní pé rọ́ ni, wọ́n ní pé ẹ̀wọ̀n mọ̀bí tẹ́ wà, wípé ń sọ wípé wọ́n ń bá yín sọ̀rọ̀ pé mọ́mì yín mọ̀bí tẹ́ wà, wọ́n dẹ̀ ti ń drag wọn gan, ó dẹ̀ ti ń di wàhálà gan, wọ́n ní mọ́mì yín mọ̀bí tẹ́ wà, pé mọ́mì yín wá parọ́ gbowó, torí pé wọ́n fẹ́ scam àwọn èèyàn náà ṣe wá tà wá sọ bẹ́ẹ̀. Àti bẹ̀rẹ̀ ìwé jẹ́ kó máa sọ ìtẹ́rí nǹkan tó máa ń dùn mí fúnra àwọn èèyàn ní íńtánẹ́ẹ̀tì yẹn. Wọ́n ní mo bọ́rọ̀ ṣe jẹ́ wọ́n á ti máa sáré máa sọ wọn tí kò yẹ kó sọ lẹ́nu. Bí wọ́n ṣe wà nísìnyí tí n bá sọ fún yín wípé tó bá jẹ́ wípé kì í ṣe pé bóyá àdúrà wọn gan àtẹ́lẹ́dà wọn tó wà pẹ̀lú mi ó yẹ kí n ti wà lára àwọn táwọn Boko Haram pa ní 4 years ago. Ìyá àti Deola, I've gone through a lot nílùú yìí. Ṣé you understand? Èèbò èèyàn wá ń fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ̀ náà. Bó tiẹ̀ jẹ́ kẹ́ pé èèyàn kan tó mọ̀ wọ́n kan máa bá yín pè wọ́n pé ẹ wà lálàáfíà o, ẹ máa reach out o, nǹkan kò ṣe yín o, ẹ kò lọ opportunity àti àbí ṣé báwo ló ṣe rí lára yín? Ìyá mà láṣọ yàtọ̀ àwọn ọmọ téèyàn fi inú ara ẹ̀ bí. You understand? Kí lẹ wá fẹ́ ká ṣe báyìí? Kí lẹ fẹ́ ká ṣe báyìí? Gbogbo tí ẹ bá mọ̀ jẹ́ pé ẹ lè ṣàlágbára tí mo lè fi wálé because èmi fúnra mi ó ti sú mi already jẹ́ get. Nǹkan tí mò ń sọ náà nìyẹn pé kí ni ká ṣe, báwo la ṣe lè ṣe? Everything about this country náà wulẹ̀ náà kò bá mi. Èmi ní Sìnpọ́lá ń pè ní Kúpọ̀lá dìde ni mò ń ṣe. Because èmi ò ṣe ń gbọ́ Abíọ́lá, èmi fúnra mi ò gbó lọ títí. Because especially iná nọ́mbà 2 kò bá mi ní ara mu bọ́ mi níjọ́ ìgbà tí mi ò mọ bí mo ṣe fẹ́ wá sílé. Ṣé you understand? Kí ni wẹ́dà bẹ̀? Ibi ìgbà ìgbóná. Ó gbóná, okay. Nọ́mbà 1 òtútù wọn ó le gan. Ṣé mọ̀ nǹkan? Ẹ pé àwọn èèyàn, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ béèrè lọ́wọ́ wọn pé tẹ́ bá fẹ́ lọlé báwo lẹ ṣe lè ṣe. Ẹ béèrè, tẹ́ bá ti béèrè, kẹ́ send message sí mi padà. Ẹ jọ̀ọ́, we have to solve this, not because of anybody. Your mom is not fine. Bí mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀, hospital ni mommy yín wà o. Ṣé bó ṣe bẹ́ẹ̀ lábúrò, kí ló tẹ̀ kí n bá fẹ́ sọ̀rọ̀ náà, tẹ́ bá tiẹ̀ bá mommy sọ̀rọ̀. Àti ìgbà tá ti sin dáàdì ó ní máa ti fẹ́ ti ríra sójú gbẹ̀yìn. Bọ̀ ìyẹn ò ní. Nígbà tí mo kó Nàìjíríà Istabella mi nípa ọ̀rọ̀ fún mi ìdágbére fún anybody. And fóònù tí mo mú kò lè gangan bàjẹ́.
mi tún mọ bí mo ṣe ṣe bí wọ́n jí mọ́ mi lọ́wọ́ níbi because wọ́n ń jalè bí báyìí tó mi ìṣe wàá píṣẹ anybody mi ò mú contract anybody lọ́wọ́. Okay. Ẹ lọ find out kẹjẹ ká mọ nǹkan tá bá lè ṣe kẹjẹ ká mọ bọ èmi rò pé kẹ bá mọ́mì yín sọ̀rọ̀ o Ọlọ́run ò ní fi kú tó yapa wá o ẹ ká má regret nǹkan téèyàn wá ṣe ó ti yé yín Ọlọ́run á bá wa keep wọn á bá wa lé ọlọ́rọ̀ ẹ̀mí wọn o. All right. Any other information ẹ jọ̀ọ́ ẹ send ẹ sí mi ẹ jẹ́ kí n mọ̀ káwa náà máa work on nǹkan tá bá lè ṣe. All right. Ẹ ṣé mà. Ẹ jọ̀ọ́ ẹ máa ṣàgbé call mi tí bá pè ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. All right. Ẹ ṣé. Ó dà o. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.